Mo kí wa pé a kú bójọjọ́ ṣe rí níbi kọ̀ọ̀kan tẹnu kan wa bá wà. Ẹlẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà, Ọmọbọ̀rẹ̀ Owó, ayé kò tọ́. Mo ṣe fídíò kan nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n yìn mí, àwọn kan sì bú mi. Ṣùgbọ́n kọ́mẹ̀ntì kan wà níbẹ̀ tó ṣe pàtàkì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Torí màá kà á bí onítàn bóyá sọ, orúkọ tán ni Kọ́láwọlé Ayílára 9714. Wọ́n lẹ ti ń wò lójú mọ̀máwòrán yìí. Ó ní olórí burúkú Alhaji ni voice. Èmi ni wọ́n ń bá wí. Ó wá tẹ̀síwájú. Ó ní ṣé nítorí ó ti nìkan ni àbí bó ṣe kọ Yorùbá wọn yóò yé mi. Wọ́n ṣe gba ṣẹ̀ríà. Ó ní ṣé torí tiyín nìkan ni wọ́n ṣe gba ṣẹ̀ríà sílẹ̀ ni. Wọ́n ṣe dá ṣẹ̀ríà sílẹ̀ ni. Ṣé ìwọ kò mọ̀ pé ẹni tó bá wù ló lè ṣe ṣẹ̀ríà court ni? Àwọn kóòtù tí a ní báyìí, kóòtù àwọn wo ni? Wọ́n kọ pé ṣe bí kóòtù àwọn Kristẹni ni. Ìlànà Kristẹni ni wọ́n fi gbé e kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now, mi ò rò pé ẹni tó kọ kí ni mi rò pé wọ́n gbọ́n. Ó dàbí ẹni pé ọpọlọ yín dorí kodò sà. Gbọ́n, ṣùgbọ́n màá wá ṣàlàyé àwọn nǹkan fún tí ó yé yín. Àkọ́kọ́, ní October, òun náà ni àwọn community tí wọ́n jẹ́ Mùsùlùmí ni wọ́n gbé kínní lọ sí rep. Àwọn rep reject ṣẹ̀ríà law yẹn pé kí wọ́n fi sínú Nigerian constitution. Àwọn rep reject it because it is not in our constitution. Ṣẹ̀ríà law kì í ṣe constitution lẹ̀ Yorùbá tàbí orílẹ̀-èdè Nàìjíríà torí pé a kì í ṣe lẹ́sìn kan. Àwọn rep àwọn reject it. Then àwọn àwò bí àwọn lè gbé ní state by state. Ó ní wọ́n ṣe tún gbìyànjú ẹ̀ wò. Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí. Mo jẹ́ Yorùbá kí n tó jẹ́ Mùsùlùmí. Mo ti ń jẹ́ Yorùbá kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Alhaji. Sórí Alhaji tájọ́ ń jẹ́ yìí fake name ni. Àwọn tí wọ́n lọ Mecca 20 times ìní wọn àpẹẹrẹ àwọn gan Alhaji. And then ìlú tí wọ́n bá ti ń ṣe ṣẹ̀ríà law tí wọ́n mú as a call law wọn, àwọn ìlú yẹn ò kí ń rójútù. Bóyá kò yọ. Ọ̀pọ̀lọpọ̀ wa òun la ka Quran, that is me theory about the Islam, but the real practical about the Islam until when you travel to where the Islam is being practiced in the country of the Islam, like Saudi Arabia, UAE, Qatar, and so on and so on. Why do we pay? They don't even follow what you call Sharia law. United Arab Emirates, to bá lọ sí Dubai, you will see a lot of people dressing the way they like. Ẹlòmíì àwọ̀ pátá lásán rìn. Ẹlòmíì àwọ̀ pátá lásán rìn. They don't practice what you call Sharia law. Although they have the Sharia law, but they don't even though one practice another law gan just because you Sharia law. Torí tí wọ́n bá practice Sharia law really ni wọ́n á nílò Dubai as a point of tourism tí gbogbo yín tẹ̀ ń sá lọ. Wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò kúrò ń lù Nàìjíríà náà lẹ wà. Mentality Nàìjíríà yẹn ti jẹ́ kí ọpọlọ ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ọpọlọ ẹ̀yin tẹ́ jẹ́ Muslim tẹ́ jẹ́ fanaki ní Islam yẹn ó jẹ́ kẹ́ dorí kodò, kò jẹ́ kẹ́ mọ̀ wípé Sharia law is dangerous. Then àwọn ìlú tí wọ́n bá ti ń ṣe Sharia law yìí wọn kì í nísinmi, wọn kì í lálàáfíà. Òun náà ni ẹnìkan tó jẹ́ gbòógì nínú ẹ̀sìn Islam, ìyẹn Mudiru Markaz, ẹ̀gbọ́n tí bàbá yìí sọ. Now, ohun tí Mudiru Markaz ohun tó ti sọ òun ló gbọ́ yìí. Ìwọ náà wá tún wá wò àwọn ìlú kan wà tí wọ́n ti ń practice Sharia law tí ìjàmbá sì ń ṣẹlẹ̀ ní ìlú ọ̀hún. Sáré wo fídíò ìkéré náà kí n fi kọ́ ẹ lọ́gbọ́n. Ṣé o ti rí fídíò tó wọ́n sìn? Sórí pé wọ́n fẹ́ abolish mímọ́ nàyàn nínú Sharia law. Then wọ́n wá bèrè léèrè kí ló dé tí àwọn Mùsùlùmí northern side kí ló dé tí wọ́n ń pọ̀mpù owó tí wọ́n wá tí as in tẹ́ ẹ bá mọ tó ń bẹ́nu Sharia law wàá rí pé àwọn tí wọ́n ń ṣe wọ́n dédé ń ṣe lásán. They are sponsor them from
those country táwọn tí wọ́n like àwọn country tó ń sponsor wọn pọ̀ dandan ńlá Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ Islamic State tí ó dẹ̀ lè ṣẹlẹ̀ tí ò lè wáyé nítorí pé ẹ̀sìn pọ̀ nílẹ̀ Yorùbá, ẹ̀sìn pọ̀ nílẹ̀ Haúsá, ẹ̀sìn pọ̀ nílẹ̀ Yíbò. Tẹ́ ẹ bá fẹ́ ṣe ṣẹ̀ríà lọ ẹ pín wa, ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ kí Yorùbá dá lọ́lọ́tọ̀, kí Haúsá lọ́lọ́tọ̀, kí Yíbò lọ́lọ́tọ̀, káwọ ẹni tó nílẹ̀. Tó bá jẹ́ pé bí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ wèrè mùsùlùmí tó jẹ́ pé bí ẹ ṣe ń victimize ìjọba làwọn Christian náà bá ṣe ń victimize ìjọba, làwọn oníṣẹ̀ṣe náà bá ṣe ń victimize ìjọba lórí pé ó ń kálukú gbọ́dọ̀ ní ṣẹ̀ríà tiẹ̀ ni, gbọ́dọ̀ ní òfin tiẹ̀ ni, Nàìjíríà yóò ní rojú, àti pé kò rojú gan already. Ẹ wá ṣe ẹlẹ́ngbẹ́bọ̀lẹ̀ Yorùbá, ìwọ kan wá pè mí lọ́mọ àlè, òun lórí burúkú alájí ni mí, ìwọ gan ló yẹ kí n máa pè lẹ́nu àánú, torí pé ọmọ tó bá sọ lẹ́nu ó ti ṣàpòyàkọ́. Ohun tí ó sì yọ ni wípé ṣẹ̀ríà lọ yóò padà wá kàn ọ́, yóò padà wá dábànújẹ́ sínú ẹbí tiẹ̀ gan, à ń gba òròmọdìyẹ rẹ lọ́wọ́ kú. Olóhùn ó ní wọn ò jẹ́ kí òun ó lọ àtìtàn lọ jẹ. Ṣẹ̀ríà lọ tá ń pariwo yìí tí wọ́n bá gbé délẹ̀ Yorùbá lónìí yóò bà nǹkan jẹ́, yóò sì dà nǹkan rú. Ohun tí ẹ̀yin ò mọ̀ wípé àwọn kankan bẹ lẹ́yìn tí wọ́n ń ṣe yìí tí ó hàn sí gbogbo yín. Ṣé wọ́n dédé sọ wípé kí àwọn rep kan bọwọ́ lù ní because wọ́n fẹ́ kí rep kó bọwọ́ lù ní house kó lè wà as part of the Nigerian constitution, àwọn yẹn reject ẹ̀. Ṣẹ̀ríà law sí nínú law of constitution of Nigeria. Àwọn tó jẹ́ northern side tí wọ́n máa create ẹ̀, wọ́n create ẹ̀ for their own benefit use ni, then Ọbásanjọ́ dẹ̀ fún wọn ní go ahead. Olóṣèlú jẹ́ pé gbogbo ìgbà tí Yorùbá bá ti wà ń bẹ̀ ni wọ́n máa ń try àti implement àwọn nǹkan tí wọ́n lè implement nígbà tí ara wọn wà ń bẹ̀. Nígbà tí Buhari wà ń bẹ̀ lórí tí wọ́n ṣe implement Ṣẹ̀ríà law. Torí wọ́n fẹ́ sọ pé ṣe bẹ́ẹ̀ yẹn náà àti àìyẹn náà lè ṣàwà ń bẹ̀, ẹ̀yin náà lè fọwọ́ sí. Ṣùgbọ́n torí pé Ọbásanjọ́ ti jẹ́ kí àwọn Haúsá kọ̀ọ̀kan, àwọn northern bíi Sokoto, Kaduna, Katsina tó ti fún wọn láǹfààní àti lo Ṣẹ̀ríà law yìí láti lè please wọn. The same thing tí Tinubu náà fẹ́ ṣe ń sìn láti lè please wọn nígbà náà ní tó dá wàhálà lẹ́rìí. Ilẹ̀ Yorùbá ẹ̀sìn pọ̀, àṣà pọ̀, ìṣe pọ̀ débi pé Ṣẹ̀ríà law ò lè ríbi dúró sí. Ṣé èmi tí mo jẹ́ mùsùlùmí, ọmọ ìyá mi tọ́jọ́ bí wa tó jọmọ bàbá tó jọmọ ìyá tó lọ ń ṣe Christian ṣé máa mú lọ́tà ni? Àbí ọmọ ìyá mi tájọmọ bàbá tájọmọ ìyá tó jẹ́ oníṣẹ̀ṣe ṣé máa mú lọ́tà ni? Ìran Yorùbá a kì í ṣe ọ̀tá ẹ̀sìn, bẹ́ẹ̀ ni ìran Yorùbá a ò kì í ṣe aburú ẹ̀sìn. Ẹ̀sìn òpin ìran Yorùbá ọ̀hún ti gba tẹ̀yìn mùsùlùmí tó dá lákanákétí ẹ̀sìn lókù. Ẹ̀yin náà wò, Olúwo ó sọ̀pọ̀tì Ṣẹ̀ríà law. Ẹ má rò pé Olúwo ń ṣe tí inú ẹ̀ dùn sí o torí owó tó Olúwo mú rí àti entitlement tó Olúwo ń gbà láti ibi tí wọ́n ti ń pín, òun ló fà á tí Olúwo ṣe ń ṣe bó ṣe ń ṣe òun. Ohun tó sì ń bi ni a máa bi ni, ohun tó máa bìyàn la máa bìyàn léèrè. Ẹ jẹ́ kí Olúwo àti àwọn àti mufti ẹ jẹ́ kí wọ́n sọ pé àwọn fẹ́ practice Ṣẹ̀ríà law ní ìlú Ìwó fún ara rẹ̀, ká wá wò bóyá ó lè exist, bóyá ó lè ṣiṣẹ́. Látàrí ìdí èyí ìwọ tó bú mi nítorí pé o mọ ewu tó ń bẹ nínú Ṣẹ̀ríà law, òun ló fà á, torí pé o sì máa burú tó wà ń bẹ, òun ló fà á. Àwọn aburú tó ń bẹ ń bẹ ó pọ̀ ju oore tó kò sí oore kan nínú Ṣẹ̀ríà law, torí pé gbogbo ìlú tó jẹ́ Islamic country tí wọ́n ti ń practice Ṣẹ̀ríà law, àwọn olóyìn ló ti dáwọ́ ro lónìí. Àwọn olóyìn ò gbádùn ìjà lónìí lọ́la ni. Olórí tí bàbá wa Muideen Molekas tí wọ́n ti ṣàlàyé yẹn, mi ò ní dàtí máa tún wí asán lásán. Tá a bá sọ pé a fẹ́ Ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló wà ń bẹ, ẹ̀sìn ta ní pọ̀. Èmi bó ṣe ń wò mí mo tún sọ lẹ́ẹ̀kan sí, tí ogun ẹ̀sìn bá dé nílẹ̀ Yorùbá lónìí, mi ò ní bá Muslim lọ, màá bá àwọn oníṣẹ̀ṣe lọ. Yẹ́dìt kò bọ̀ torí pé mo jẹ́ ìṣẹ̀ṣe kí n tó jẹ́ mùsùlùmí. Mi ò dẹ̀ kí sí ọmọ àlè tí fọwọ́ sí ju ilé bàbá ẹ̀.
kíní kan máa pa mí kàyéfì àwọn mùsùlùmí kan wà tó yẹ pé wọ́n á ní ọpọlọ àgbọ́yé ẹ̀sìn rárá àtọ̀. Mo wà lórí live program kan ni ọmọ Yorùbá kan wá ń sọ fún mùsùlùmí ọmọ Yorùbá ẹgbẹ́ pé ẹbọ ọmọ ìyá mi ni ọ́. Bàbá àmà yẹn wá ń dá lóhùn pé ó kì í ṣe ọmọ ìyá òun. Mo wá ní sáà kí lẹ mí? Ó nítorí pé kò kì í ṣe mùsùlùmí. Ó ní Àlùkùránì jẹ́ kó yé wípé mùsùlùmí ẹgbẹ́ òun lọmọ ìyá òun. Mo ní orí ẹ mọ burú inú ẹ pò torí pé ọmọ ìyá rẹ tó jọ jẹ́ Yorùbá tí kì í ṣe lẹ́sìn tiẹ̀ tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ tàbí lẹ́sìn Christian kì í sọmọ ìyá ẹ. So ọmọ ìyá ẹ tó wà ní Saudi Arabia tó jẹ́ mùsùlùmí sóun lọmọ ìyá ẹ. Tí ogun bá délẹ̀ Yorùbá lónìí tí wọ́n bá sọ pé ẹ̀yin mùsùlùmí yìí ó yẹ kẹ́rù yẹn kọrí Saudi ò ní gbà yín. That is theory but practical aspect ibẹ̀ ni pé tó bá wà ní ìlú tí wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam gangan yálà ní Saudi ni o ní Oman ni o ní UAE ni o wàá rí the way tí wọ́n ṣe hate àwa tá jẹ́ black. Wàá rí the hatred tó wà nínú wọn sí àwa tájọ jẹ́ mùsùlùmí tá jẹ́ black. Fọ́ torí pé o jáde inú Nàìjíríà yẹn ló dúró sí ní ò jẹ́ kó mọ̀ wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ṣe lónìí Saudi ò mọ̀ rí. Adé tó ní kúlò lè muslim hálà lè muslim. Mọ̀ tán rẹ mùsùlùmí kan àti ọmọ ìyá kan mọ̀ tán rẹ jìnnà. Ọmọ ìyá rẹ ni ẹni tí ẹjọ́ ń sọ èdè kan náà tí wọ́n jọ bí pẹ̀lú èdè kan náà ṣùgbọ́n tí kì í ṣe lẹ́sìn ọmọ ìyá rẹ nù. Kì í sọmọ ìyá ẹ nínú ẹ̀sìn ni ṣùgbọ́n ọmọ ìyá rẹ nínú ìjọ ọmọ ìyá rẹ nínú àṣà ọmọ ìyá rẹ nínú ìṣe. That is your ẹni tó súnmọ́ ojú gangan tó dábúrú bá kàn ní ọkọ gbé ọ. Ànábì ò ta ìran ẹ̀ kí ló dé tẹ́ ẹ fẹ́ tààrà yín nítorí owó. A tún sọ lẹ́ẹ̀kan sí ṣẹ̀ríà law ò lè fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá nítorí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ìṣẹ̀ṣe ni ẹgbẹ́ ẹ̀sìn wa bẹ̀ ni. Kò dẹ̀ sí bá a ṣe fẹ́ sọ wípé a ṣe bòlòtó tí ò ní rùn gbẹ́. Ẹ lọ wo àwọn ìlú tó ń dàrú lónìí lágbàáyé ẹ̀yin mùsùlùmí náà lẹ́ ń dàrú. Sójú ò tiẹ̀ tì yín wípé the tarnish image tó wà lára Islam yìí ojú ò tí kò ti pọ̀. Ẹ̀yin ni terrorist ẹ̀yin ni Boko Haram ẹ̀yin ni bandit ẹ̀yin ni gbogbo ẹ̀ tí ìdí ẹ̀ ṣe Nàìjíríà káàkiri àgbáyé tẹ̀ tí ń dà wọn láàmú náà ni Islam yìí náà ni. Ìyẹn ò wá tó nírònú fún yín lórí social media ẹ̀yin náà ni. Ẹ má jẹran kírísítẹ́nì o ẹ má jẹ ń jẹ kírísítẹ́nì o ẹ má jẹ ń jẹ líyà o kí ló dé kí ni tiyín sẹ́yìn lọ́lọ́run ni. A tún sọ wípé ṣẹ̀ríà law lẹ́tọ̀ọ́ ẹ tún bẹ̀rẹ̀ ẹ tún gbé wá ṣépè. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ṣẹ̀ríà law ò lè rí ibi dúró ńlẹ̀ Yorùbá nítorí pé àwọn rẹ́pù gan ò gbá wọlé. So why are you disturbing yourself? Why do you want to kill yourself because of a law that is not belong to your tribe? Sharia law kì í ṣe tiwa and it is not the right of Muslim because kì í ṣe Islam nìkan kì í ṣe kiri Muslim nìkan ló ń bẹ nílẹ̀ Yorùbá. So nígbà tí a bá sọ pé ẹ fẹ́ ní Sharia law tí that is the right of the Muslim to have their Sharia law then kí ni right of Christian kí ni tiwọn o àwọn náà ní tiwọn ó ṣẹ̀ṣẹ̀ náà ní tiẹ̀. Jọ̀ọ́ mo wá fẹ́ sọ tí ìjà bá wá pa mùsùlùmí àti ọmọ oníṣẹ̀ṣe papọ̀ kóòtù wo lẹ fẹ́ gbé wọn lọ? Ṣé ẹ lọ Sharia law ni àbí ẹ lọ traditional court? Tí ìjà bá wá pa mùsùlùmí àti kìrìsìtẹ́nì papọ̀ kóòtù lẹ gbé wọn lọ? Ṣé ẹnìkan lọ máa lọ Sharia law ni àbí káwọn lọ sí Islamic Christian court? Ẹ kúrò dídò erémọdé ni. Àwọn nǹkan wọ̀nyí ò ṣe nílẹ̀ Yorùbá nítorí pé ilẹ̀ Yorùbá a gba àlàáfíà láàyè nínú ẹ̀sìn. Tí àwọn baba ńlá wa ò bá gba àlàáfíà láàyè ni Islam ò ní ríbi dúró sílẹ̀ Yorùbá torí pé wọ́n fẹ́ kí ẹ̀sìn mi ò wá ni. Wọ́n á ti ń ṣe ẹ̀sìn kí ẹ̀sìn Islam ò tó dé. Àwọn baba wa ti ń pe Olódùmarè ti ń jẹ́ wọn lóhùn ká tó mọ̀ pé ẹ̀sìn Islam mi wà. Ọ̀pọ̀lọpọ̀ wa la tún máa ń mistúsí èdè Yorùbá sí nǹkan míì. Sharia law aburú ni ó padà wá jẹ́ tó bá padà wá exist nílẹ̀ Yorùbá yóò padà di ìjà ẹ̀sìn yóò padà di ìjà ogun nílẹ̀ Yorùbá ni látàrí ẹ̀ la ṣe ni pé ká prevent tí ó padà wá ṣẹlẹ̀. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń pariwo Sharia law àwọn bíi Olúwo mufti Olúwo ankona gbogbo wọn ni wọ́n ti gba owó
owó iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n ń gbà. Ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tá a fẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú, àwa làwa dó tán wípé ṣẹ̀ríà lò níbi tí yóò dó sí ilẹ̀ Yorùbá, kò sí níbi tí yóò dó sí, kò ní. So ìwọ tó sọ̀rọ̀ sí mi yìí, Kọ́láwọlé Ayélára, mo fi ìfẹ́ fún ọ kọjá bíi, mo fẹ́ rọra fún ọ díẹ̀ wípé ìwọ gan lọ jókòó, lọ gbá research ẹ lórí tí wọ́n ń pè ní ṣẹ̀ríà law, lọ wo àwọn documentary àwọn country tí wọ́n ti practice ṣẹ̀ríà law, lọ wo ibi tí wọ́n wà lónìí, kó wọn tó padà wá ṣẹlẹ̀ sí wọn. Bóyá á jẹ́ kí làákàyè ó lè sí wípé ilẹ̀ Yorùbá ni, Nàìjíríà sì ni, a ò kì í ṣe ẹlẹ́sìn kan. Gbogbo ìgbìyànjú àwọn Fúlàní yìí láti sọ Nàìjíríà di Islamic country ó ní wọ́n ń san, because immediately bá ti lè allow ṣẹ̀ríà law as part of constitution, wọ́n á implement ẹ̀ pé òní kí wọ́n máa lò. Then ẹ wàá sọ Nàìjíríà di Islamic country. Tẹ́lẹ̀ gan a ti fi style wọ́n ti sọ Nàìjíríà di Islamic country, because last year, okay, this year ni Saudi Arabia pé ìpàdé all the Muslim country state, Nigeria náà wọ́n invite Nigeria náà. So that is to say, Nigeria have become an Islamic country, whether we like it or not. So which is against the will of the 90% of Nigerians, because it's not only Muslim in Nigerians. It's not only Muslim. So kí ló dé àwa Mùsùlùmí dẹ́dẹ̀míra, ohun tí ò kì í ṣe tiwa ẹ má ti bọ̀ wá lọ́rùn. Ìṣẹ̀ṣe òun ni tiwa, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ni tiwa. Islam kò ní wá parẹ́, Islam ó yá padà síbi tó ti ń bọ̀ ni. Islam yóò padà síbi tó ti ń bọ̀ ni. Ẹnìkan dẹ̀ sọ̀rọ̀ kan náà ní kọ́mẹ̀ntì yẹn náà pé mi ò kì í ṣe Mùsùlùmí, pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni mí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n máa padà fún ẹ̀yin léṣe ọ̀rọ̀ yín pẹ̀lú fídíò mi tí ó jáde. Màá wá la tí wọ́n ń pè ní ẹ̀sìn Islam àti tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe fún yín. Ẹ lè mọ̀ pé ìṣẹ̀ṣe lágbà, ìṣẹ̀ṣe ni ṣe, ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni, bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni, orí ẹni òrìṣà ẹni ni. Àwọn kankan wà tí ò yé yín nínú èdè Yorùbá tó ń da làákàyè yín rú. Á gbìyànjú àti yànnàná ẹ̀ fún yín níwọ̀n bá bí Ọlọ́run ṣe fún wa náà ní ọgbọ́n àti ìmọ̀mọ̀. Ọlọ́run á jẹ́ kó yé yín. Ìran Yorùbá à ní sọnù, ìran Yorùbá à ní pẹ̀dín, ìran Yorùbá ò sì ní dàrú. Tèmi ni wípé mo dúró tán ti ìran mi, mo sì ṣetán láti dáàbò bo ìran mi ju ìrankíran lọ tàbí ju ẹ̀sìn ẹlẹ́sìn lọ. Olódùmarè yóò ṣàánú fún wa, Olódùmarè yóò ràn wá lọ́wọ́, Olódùmarè yóò jẹ́ kí àwọn tí wọ́n rò pé àwọn wà lọ́nà òtítọ́ yóò lè tọ́ wọn sọ́nà. Nítorí pé tó ní pé ìdínà siratal mustaqim, òun náà ni ọba àfinimọ̀nà. Kì í ṣe gbogbo ẹni tó wà ní ojú ọ̀nà Islam nìkan ló mọ̀nà o. Kódà ẹlòmíì bẹ lójú ọ̀nà Islam jẹ́ pé ó ti ṣìnà. Torí pé Ànábì ò sọ fún wa pé ẹ ta ìran yín nù, ẹ tẹ ẹbí yín nù kẹ́ wá gba Islam. Ó ní ẹ fẹ́ràn ẹbí yín, ó ní torí pé okùn ẹbí ò gbọdọ̀ já, okùn ò gbọdọ̀ já lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ara àánú gbà, àánú yóò sì tẹ̀lé wa rí. Ṣẹ̀ríà law kò lè dúró nílẹ̀ Yorùbá o. Kò sí nǹkan kan mímọ́ tẹ́lẹ̀ sọ o. Síkè náà bó ṣe rí, ó náà láṣẹ sọ. Ó dìgbà.